Tọpẹ ti wọ gàù, ìbọn ni wọ́n ká mọ́ ọ lọ́wọ́ ní kàrí Àkókó. Ọmọkùnrin ẹni ọdún 22 kan tó porúkọ ara rẹ̀ ní Tọpẹ Ọmọwáyé lọ́wọ́ àwọn agbófinró ti tẹ̀ nílùú Ìkàrẹ́ Àkókó pẹ̀lú ìbọn ìléwọ́ kan tí wọ́n ká mọ́ ọ lọ́wọ́. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Abíọ́dún Àṣàbí nínú àlàyé tó ṣe fún wa ní àwọn ọlọ́pàá kan ni wọ́n rí ọmọkùnrin yìí lásìkò tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ní nǹkan bíi aago 9 alẹ́ ọjọ́ 23 oṣù kẹwàá ọdún yìí tí wọ́n sì dá a dúró láti yẹ ara rẹ̀ wò. Àsìkò yìí ló ní wọ́n ṣe alábàápàdé ìbọn ìléwọ́ ọ̀hún pẹ̀lú ọta kan tó wà nínú rẹ̀ nínú báàgì kan tó fà lọ́wọ́. Ó ní àìrí àlàyé gidi kan ṣe lórí bí ẹrù òfin yìí ṣe dé ọwọ́ rẹ̀ ló mú káwọn agbófinró fi páńpẹ́ òfin gbé e tí wọ́n sì mú un lọ sí tẹ̀sán wọn fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Àṣàbí ní ohun tí Tọpẹ kọ́kọ́ sọ fáwọn ni pé ẹnìkan tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Kòkòrò lónìí, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹyìn ló tún sọ fáwọn pé ọkùnrin kan tí òun mọ̀ sí Akeem, ẹni táwọn èèyàn mọ̀ sí Stubborn, ló fún òun. Kọmíṣánná ní àwọn tí ń ṣètò bí ọkùnrin náà yóò ṣe fojú ba ilé ẹjọ́ ní kété tí ìwádìí bá ti parí lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Nínú ìwọ̀nba ọ̀rọ̀ tí Tọpẹ bá akọ̀ròyìn wa sọ ló ti ní ilé ọtí kan nílùú Ìkàrẹ́ lòun ti rí ìbọn yìí nínú báàgì tí Kòkòrò fi sí. Ó ní òun kọ́kọ́ fi hàn gbogbo àwọn tí àwọn jọ wà níbẹ̀ kí òun tó gbé báàgì náà, tí òun sì ránṣẹ́ sílẹ̀ fún Kòkòrò pé kó wá bá òun nílé láti gba báàgì rẹ̀. Ó ní ibi tí òun ti ń wá Kòkòrò kiri lọ́wọ́ àwọn agbófinró ti padà tẹ òun lálẹ́ ọjọ́ yìí kan náà. Olúṣèyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.